أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. adúpẹ́ fún Ọlọ́run. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. آمين. ọ̀ọ́lá ní sírú ẹ̀. آمين. ó gbàdúrà tiwa náà. آمين. àbá àwọn álìmì. حياكم الله. ọ̀rọ̀ wa yóò dá lórí àwọn ọ̀dọ́ Ìlọrin lórí fúgàmù tá a ṣẹ́jọ́ yìí ta ní àwọn ọmọ Ìlọrin ó lè àwọn akọ̀ọ̀kan tá a ní àrà ló pè ló lè. wọ́n ní bí ẹ̀ bá tó gbagbá sùn lọ́yẹ́ kò síbi téèyàn ètí lè kojú ìjà. wọ́n sì ní bọ́ọ̀yàn bá dáyà lójú ó sì ní àìlèjà ní tábàbà mi ò dé yàyín. ẹni tó bá lè jà ó gbóbi kíbi tí àìjà bá ti bá báyìí wọ́n á ṣe kí ni yóò wá bẹ́ wúlẹ̀ rẹ̀ mọ́ á jà tó pé nígbà tó pé ara ìjà ti ń wà ní ara rẹ̀ náà tẹ́lẹ̀ rẹ̀ dé. àwọn kan tí wọ́n á ní kí ni á ṣe sùúrù fún ni afọwálì àti gòkè kí ni káfárá tó já gbogbo Yorùbá ti máa ń pọ̀ rẹ̀ wù náà àti gòkè odò káfárá tó já a'udhu billahi minash shaitani. A'udhu billahi minash shaitani rajim. gbogbo ẹni tá a wá wúlò wá ọlọ́run ọba ní Muhammad ṣẹ́gun. bismillahir rahmanir rahim. nígbà tábìlì abiru aburú àná Muhammad. Tabasi ada abila abi wa taba. bẹ́ẹ̀ ni nígbà tá nàbí tí abila abi wa abiru Muhammad. agina anihu maluhu wa ma kazaba. nso. sayesila nara zatalabi. jọ́bẹ̀ yẹn n ta pé nákàlẹ́ ni. àní àwọn kùmọ̀ lọ. àwọn bàbá wa dá sàlátì wọ́n gbọ́ kùránì yé wọ́n mọ̀ túmọ̀ kùránì wọ́n mọ̀ tí kùránì ń sọ náà fi ní nákàlí lọ́wọ́ àbára Sheikh Kamaluddin Al-Adabi wọ́n gbọ́ kùránì yé wọ́n mọ̀ túmọ̀ tí kùránì ń sọ wọ́n fi ní nákàlí lọ́wọ́ Tajul Mumini Tajul Adabi Sheikh Adama Al-Alori bàbá wa Lámúnúgun bàbá wa Lágbàjì wọ́n gbọ́ kùránì yìí wọ́n mọ̀ túmọ̀ kùránì wọ́n mọ̀ tí kùránì ń sọ wọ́n fi ní náà lọ lára apá àánú wọ́n gbọ́ kùránì rè Ọlọ́run wá sọ pé tabbati yada abila abi wa tabba. àwọn wa ní ké báyẹn tó pé abila abi Ọlọ́run bá ń bá wí gbàtà lẹ́bi tí abila abi náà ká sí Muhammad gbogbo ẹ̀yin ọ̀dọ́ lọ ìtẹ̀níbò tí wàá ṣe fẹ́ jẹ́. tabbati tabbat ẹ̀yin ọ̀dọ́ Ìlọrin tẹ́ ń jọ́ tèmi Kabirulahi wàtábà máa gíná anihu maluhu wa ma kasaba. Sayasilana sátà Sayasilana sátà ẹ̀yin ọ̀dọ́ Ìlọrin tẹ́ níbo ni tèmi Kabirulahi ṣe jẹ́. Sayasilana sátà ẹ̀yin ọ̀dọ́ Ìlọrin tẹ́ níbo ni tèmi níbo láì gbégbà a ti sáré tayọ kí ẹni ń bo láì gbégbà ṣáájú ká tó dòdò pámọ́ jíṣẹ́ Ọlọ́run àti ọkọ̀ wa Ọlọ́run. sátà ẹ̀yin tí a dòdò pé níbo lèmi Kabirulahi ó gbégbà ní ẹ̀yin ọ̀dọ́ Ìlọrin àti wọ́n Ọlọ́run ọba tayọ kí wọ́n máa dúnkokò mọ́ wa. ẹ wá ní a ṣe sùúrù ayò ẹ bá ṣe sùúrù bíi tiwa kọ́. Tabbati yada jásà gbogbo ẹ̀yin ọ̀dọ́ Ìlọrin tẹ́ ẹ dọ́dọ̀ pé bo lèmi Kabirulahi ọgbà wà tábà máa gíná ní ìmọ̀lù wà máa ń tẹ̀sábà Sayasilana sátà ẹ̀yin ọ̀dọ́ Ìlọrin tẹ́ ẹ dọ́dọ̀ pé bo lèmi Kabirulahi ọgbà. mọ́tò fi wà mọ́ àtú mọ́sí máa ń lo láǹkà níkọ́ yẹn níbi sátà láàbì yẹn òun la fẹ́ lò wọ́n bá fẹ́ ń gbèsè ayé ẹlòmíì mọ́sí máa ń rùn nìyẹn wọ́n á ní tabbat jasad gbogbo ẹ̀yin ọ̀tẹ́ mi Kabirulahi wàtábà máa gíná ní ìmọ̀lù wúwà máa ń kasaba Sayasilana sátà gbogbo ẹ̀yin ọ̀tẹ́ mi Kabirulahi níta ń pè náà kàlí nìyẹn lóòótọ́ Kùránì wọ́n wà láyé tiẹ̀ ntẹ bá fẹ́ lò nù ẹ wàá mú ntẹ fẹ́ lò fún ntẹ fẹ́ lò fún sábà ní bàbá wàá lè tọwọ́ ní láwọ̀ anzalna adàlùkọ̀ọ́lá. láwọ̀ anzalna adàlùkọ̀ọ́lá náà jábàlẹ̀. náà. làrọ̀ àìtàkù ṣìyà mùtàsọ́ọ̀dìyà min khashiyatillah.
وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. làálàá yàtàfà àwọn tẹ́yìn wọn pé Kùránì ń bá wí torí wàá sọ pé tabat jásàdì àwọn ọ̀tẹ́ èmi kàbírù láì wà tábà akọ́ni ó sì lè wí bẹ́ẹ̀ Ọlọ́run ti ní làálàá yàtàfà àti tẹ́yìn wọn pé torí àwọn tẹ́yìn wọn ò pé àti àwọn náà wàá gbé Kùránì wọn à lè gbé sórí àpáta Ọlọ́run fi wá ní àwọn tẹ́yìn wọn pé tí wọ́n gbọ́ Kùránì yìí tí wọ́n mọ̀ túmọ̀ táwọn Ọlọ́run bá ń wí la fi ní tẹ́ bá gbé Kùránì lórí àpáta àpáta náà ó sì yọ kílẹ̀ à ń pè lápáta òun ní ṣòro tí ń dọ̀ láàmú òun ni tọ́ fẹ́ yí kọ́lọ́wọ́ bá bọ́ bíyá òun làpáta gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bàtọ́lọ́ ní tàbátiyádá àbílà àbíwá tábà Ọlọ́run ti sọ gbogbo nǹkan dìwọ̀n fún wa ní Al-Kùránì kẹ́yìn inú sẹ̀mí èmi Kàbírù láì mò ń lò lọ́wọ́ kì í sèmi sẹ̀mí nígbà tá ni Muhammad wà nù gbèsè ayé ẹ̀ ẹ̀yin ọ̀tá mi àbílà àbíyẹsí sọ̀tá mi ọ̀tá Muhammad lọ́jẹ́ ẹ̀yin ọ̀tá tèmi náà lèmi náà ń bá wí gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe ń bá ọ̀tá Muhammad wí tí ń jẹ́ àbílà àbí mo fi hàn ní tábà. bá ti àdá. èmi fi hàn ní tábà ti jásàd ẹ̀yin ọ̀tá mi Kàbírù láì wà tábà máa àgbà ní ìmọ̀lù wà máa kásábà. wà máa kásábà. sayasla náírà sáàtà ẹ̀yin ọ̀tá mi Kàbírù láì. ẹ wá ní ká mẹ́rin wá ká fọ òun lẹ̀ àṣẹ mọ̀ pé ọ̀rọ̀ náà kà yín la ọ̀rọ̀ náà bù wọ́n lásọ látara ń tẹ̀sí tí ọ̀dà kájí fẹ́ sọ ìlú Ìlọrin dìlú gbájú ẹ̀ ẹ fẹ́ sọ ìlú Ìlọrin dìlú corruption ẹ̀yin ọ̀dọ́ kan ẹ máa sọ pé yín àwọn ní ń bá ẹ̀yin ẹ̀ máa ṣe tí ọ̀dà ma olódò ọ̀rọ̀ ní a máa sọ òun sójú ẹ bá dòdò pa ẹ̀yin lẹ̀ ń bá wí ayé báyìí náà ṣe tí ọ̀dà ni ẹni tó bá ṣe tí ọ̀dà òun náà ní pàtẹ́pàtẹ́ ta nà ní kọ̀pá òun yóò ní òun lọ́ọ́ ta bá àbí wò ni tó bá ti ta ọba lọ́fọ́ bẹ̀ nù báà náà bá ń ṣe bẹ́ẹ̀ ajẹ́ pé ọ̀tá báà náà nìyẹn àánú àṣẹ kí ni àwọn àtúbẹ̀ àtúnbẹ̀ ṣe àfọ̀bẹ̀ nù gbogbo ẹ̀yin tẹ́ ní okùnbi tá gbà wọ́n àti lọ́lọ́run tayọ ogbó kí wọ́n máa dúnkòkò mọ́ wa o ẹ̀yin ní kẹ̀kẹ́ jòkó ara yín jẹ́ wọ́n ti wá sí lọ́lọ́run ti lóhun gbogbo ìmọ̀ àtà fẹ́ fún ẹ̀yin tẹ́ ń lórí nù pé tabat jásàd ẹ̀yin ọ̀tẹ́ mi Kàbírù láì wà tábà máa ágìnà ni o máa lu àmà kàlà sàrásìlánà àsáàtà yín àti ẹ̀mí Kàbírù láà àtúnfẹ́yẹ kẹ́ ẹ mọ ibi tí pé Kùránì pọ̀ ju ìtẹ̀sọ lọ Kùránì pọ̀ ju bẹ́ẹ̀ ṣe mọ̀ ẹ́ lọ Kùránì pọ̀ ju bẹ́ẹ̀ ṣe mọ̀ túmọ̀ rẹ̀ lọ Kùránì pọ̀ ju ìwúlò tẹ mọ̀ Kùránì lọ àtúnjú ẹ̀ ń kàlí ilẹ̀ sí afẹ́fẹ́ fọ́fà náà tí wọ́n mọ túmọ̀ Kùránì nídìí eléyìí pàtẹ́pàtà tá bá nà ní pọ̀pá ẹni bàtà bá kọ́ lọ tún bẹ̀ ṣe. ẹni bàtà bá kọ́ lọ tún bẹ̀ ṣe. subhana rabbika bil izzati amma yasifun. wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.